Ọ̀run ṣíṣí ti ọjọ́rú ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́-àgùntàn Énọ́kù Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa ni fífi ọwọ́ kan Ọlọ́run apá kẹta. Fífi ọwọ́ kan Ọlọ́run apá kẹta. Bíbélì kíkà wa wà nínú ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 22. Àkọ́sórí wa wà nínú ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 28 tí ó wí pé Jésù sì sọ fún obìnrin náà pé ìgbàgbọ́ ńlá ni tìrẹ, a sì ti dáhùn ìbéèrè rẹ̀, a sì mú ọmọbìnrin rẹ̀ láradá ní wákàtí kan náà. Àlàyé bàbá wa ni èyí. O lè fi ọwọ́ kan Ọlọ́run pẹ̀lú àdúrà rẹ. Nínú Bíbélì kíkà wa tòní, Bátíméù sọkún títí Jésù fi dúró jẹ́. Ìgbé Bátíméù sí Jésù láti ràn án lọ́wọ́ dé ọkàn rẹ̀ pẹ́kípẹ́kí. Àwọn àdúrà kan wà tí a máa ń gbà ní ìdákẹ́jẹ́, èyí tí àwọn ènìyàn ń gbà jẹ́jẹ́, ní fáfá pẹ̀lú gírámà ńlá àti ìṣọ́ra pẹ̀lú ìlò ẹwà èdè. Àwọn àdúrà mìíràn tún wà tí ó lè fi ọwọ́ kan Ọlọ́run. Èyí jẹ́ àwọn àdúrà tí a máa ń gbà nígbà gbogbo. Ní Lúùkù orí 18 ẹsẹ̀ 1 sí 9, Jésù fún wa ní àpẹẹrẹ àdúrà kan tí yóò kan Ọlọ́run dájúdájú. Pẹ̀lúpẹ̀lú, ó sọ pé àdúrà yìí yóò fọwọ́ tọ́ ọkàn ènìyàn búburú débi ti Ọlọ́run. Àwọn ènìyàn kan máa ń gbàdúrà fún ìgbà díẹ̀, wọ́n á sì dúró nígbà tí wọn kò tíì gba iṣẹ́ ìyanu wọn. Kí ni ìdí tí o fi dúró? Ṣé o ní ẹlòmíràn yàtọ̀ sí Ọlọ́run? Mo ti ní àǹfààní láti lọ rí àwọn ààrẹ kan, àti pé nígbà tí o bá dé ibẹ̀, o kò lè kánjú. O gbọ́dọ̀ dé ibẹ̀ ṣáájú àkókò tí wọ́n fún ọ láti pàdé. Síbẹ̀, o lè ní láti dúró fún ìgbà díẹ̀ ṣáájú kí o tó rí ààrẹ. Ní àwọn ìgbà mìíràn, ààrẹ ni ó fẹ́ láti rí mi. Síbẹ̀, mo ní láti dúró. Báwo ni o ṣe lè lọ síwájú alákòóso àwọn ààrẹ tí ó wá sọ pé nítorí kò tíì dá sí àwọn ìbéèrè rẹ pé o fẹ́ máa lọ? Tí o bá lọ, ta ni yóò pàdánù? Ọlọ́run yóò máa jẹ́ Ọlọ́run lọ bóyá o gbàdúrà tàbí rárá, ṣùgbọ́n ìwọ kò jẹ́ nǹkan kan láìsí rẹ̀. Nígbà tí o bá gbàdúrà, wàá fi ọwọ́ kan ọkàn rẹ̀. Lẹ́yìn náà, òun yóò fún ọ ní ohunkóhun tí o fẹ́. Ní Mátíù orí 15 ẹsẹ̀ 22 sí 28, a ka ìtàn ti obìnrin kan tí ó ń kígbe sí Jésù láti mú ọmọbìnrin rẹ̀ láradá. Ó sunkún débi pé inú bí àwọn ọmọ ẹ̀yìn Jésù, wọ́n sì ní kí Jésù lé e lọ. Èyí kò dá a dúró láti máa gbàdúrà. Nígbẹ̀yìngbẹ́yín, ó fọwọ́ kan Jésù, ó sì rí iṣẹ́ ìyanu rẹ̀. Báwo ni o ṣe nírètí láti gba iṣẹ́ ìyanu rẹ? Tí o bá ní ìrètí ní tòótọ́, yóò hàn ní inú àdúrà rẹ, yóò sì tún hàn ní bí o ṣe ń gbàdúrà tó. Ọ̀pọ̀ ènìyàn ló sì ń bá ìṣòro wọn fínra torí pé wọ́n ṣíwọ́ gbígbàdúrà ní kùtùkùtù. Má ṣe jẹ́ kí ìyẹn jẹ́ ìtàn rẹ. Kókó pàtàkì: o ní láti gbàdúrà ní ìtara tí o bá fẹ́ fọwọ́ kan Ọlọ́run pẹ̀lú àdúrà. O ní láti gbàdúrà ní ìtara tí o bá fẹ́ fọwọ́ kan Ọlọ́run pẹ̀lú àdúrà. Àlàáfíà.